Mo fẹ́ kà látinú ìwé àwọn ọba ìkejì orí ìkọkànlá, mo sì fẹ́ kà láti ẹsẹ̀ ìkíní. Nígbà tí Ataláyà ìyá Ahaziah sì rí pé ọmọ òun kú, ó dìde, ó sì pa gbogbo irú ọmọ ọba run. Ṣùgbọ́n Jehoṣeba ọmọbìnrin Joramu ọba, arábìnrin Ahaziah mú Joaṣi ọmọ Ahaziah, ó sì jí i gbé kúrò nínú àwọn ọmọ ọba tí a pa. Wọ́n sì pa á mọ́ nínú ìyẹ̀wù kúrò lọ́dọ̀ Ataláyà, òun àti alágbàtọ́ rẹ̀ tí a kò sì fi pa á. A sì pa á mọ́ pẹ̀lú rẹ̀ ní ilé Olúwa lé ọdún 6. Ataláyà sì jọba lórí ilẹ̀ náà. Ẹsẹ̀ 7 yẹn náà ni n ó ti dúró. Inú ayé tá a wà yìí, àwọn agbára kan wà tó máa ń pa àwọn ọmọ ológo run. Àwọn ẹ̀mí kan wà, yálà nínú ìdílé, yálà nínú ìlú, yálà lórílẹ̀-èdè, tí kì í wá èèyàn yẹ̀bùyẹ́bù ká láti gbógun tì, bí kò ṣe àwọn ọmọ ológo, àwọn tó lè jọba, àwọn ẹni tí ó lè dọ̀la kí wọ́n di ẹni olókìkí, àwọn ni èṣù máa ń wá ká. Ó sì fẹ́ kí wọn náà kúkú kíyèsí àwọn ọdẹ tí máa ń pẹran. Ẹran tó bá tóbi ní máa ń wù wọ́n láti pa. Bó bá lọ ọjà tó ló fẹ́ ra màálùú, èyí tó dúró dáa tó ṣe rọ̀gbọ́rọ̀gbọ́ ni ọkàn rẹ̀ á mú. Bó ṣadìẹ ló fẹ́ pa eléyìí tó tóbi tó ṣe gbàǹkọ̀ ni á wù ọ́ láti mú. Ohun tó dáa jù lèṣù máa ń wá ká. Yorùbá sọ pé igi tó tọ́ kì í pẹ́ nígbó. Ṣùgbọ́n lórúkọ Jésù, èmi àti ẹ àágbó àátọ̀. Amen. Gbogbo agbára tí máa ń pa ọmọ ológo tí ì jẹ́ kí wọn ó tọ́jọ́ kò ní rí wa pa. Amen. Èṣù máa ń wá àwọn ọmọ ológo ká ni. Orí ọ̀fẹ́ ni ẹni tó bá jọ ọmọ ológo tó ráàyè tó dúró tó pẹ́ tó rí ògo ẹ̀ lò. Orí ọ̀fẹ́ ni. Wọ́n á tó máa pẹ́ lòmíì lápá ayé tí wọ́n bá rí i pé kò sí rẹ́ sọ̀hún. Ìdí nù tí ọmọ Ọlọ́run fi gbọ́dọ̀ máa ṣọ́ra ní gbogbo ọ̀nà. A gbọ́dọ̀ máa kíyèsára. Ó ní Kírísítẹ́nì má ti wá sinmi, bọ́ bá gẹ́lì rẹ ti wí, láàrin ọ̀tá ló wà, máa ṣọ́ra. Ọmọ Ọlọ́run tó mọra rẹ lọ́mọ ológo, kì í ṣe bí gbogbo ló yẹ kó o ti jẹun, kì í ṣe gbogbo ọ̀rọ̀ làá dá sí, kì í ṣe bí gbogbo lèèyàn lọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ẹgbẹ́ rẹ ń ṣe ló ò ní lè ṣe. Order me, I cannot and I will not. Ìgbé ayé àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run nù. Àwọn mìíràn lè máa ṣe o, èmi ò lè ṣe, mi ò sì gbọ́dọ̀ ṣe, mi ò sì ní ṣe. Ṣùgbọ́n àwọn tí ò bá jẹ́ ọmọ Ọlọ́run, àwọn ní tẹ̀lẹ̀ báṣubàṣu, wọn á sì kú pi. Ọmọ Ọlọ́run tí ò bá sì tún kíyèsára náà, Yorùbá ní fọlọ́run sọ, kì í fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ. Ọmọ Ọlọ́run tí ò bá kíyèsára, ó lè lu takú. Ò ní bọ́ sínú takùtì ayé lórúkọ Jésù. Amen. Mo lóò ní bọ́ sínú takùtì ayé lórúkọ Jésù. Amen. Ataláyà, tá a bá gbàgbé, ọmọ Ahabu ni tí wọ́n fi dáná fún Jehosafati. Ataláyà tó jẹ́ ìyàwó Joramu, ọmọ Ahabu ni. Jesibeli ló bí. Jesibeli ò ṣeré, bàbá rẹ̀ ò rìn lọ́nà tó tọ́. Ọmọ bíbí inú rẹ̀ ní. Wọ́n sì fi dáná ni wọ́n fira wọn dáná fúnra wọn ni o. Wọ́n fi dáná fún ọmọ Jehosafati láti strengthen ìbáṣepọ̀ wọn. Ṣùgbọ́n àkóbá ńlá ló jẹ́ fún Juda. Torí irú ìjọba tí bàbá rẹ̀ ń ṣe lọ́hùn, tí ìyá rẹ̀ ń ṣe bí wọ́n ti wá, náà ló gbé dé ọ̀dọ̀ Juda. Ó fi pa Juda lára. Gẹ́gẹ́ bá ti máa ń wí, ẹni èèyàn bá fẹ́, ó ṣe pàtàkì púpọ̀. Ẹni tí ó jẹ́ ìyàwó ẹ̀ tàbọ́kọ ẹ̀, ó ṣe pàtàkì púpọ̀. Ẹni tó yàn lọ́rẹ̀ẹ́ tó mọ bá rìn, ó ṣe pàtàkì púpọ̀.
nítorí mọ̀ pé irú iléèwé tó bá lọ náà tó nípa lórí ẹ̀, ọ̀dọ̀ ẹni tó ti kọ́ṣẹ́ ó nípa lórí ayé ẹ̀, ọ̀dọ̀ ẹni tó máa gbé ó nípa lórí ayé ẹ̀. Béèyàn bá bó lórí burúkú rìn tí ò bá ṣọ́ra, àfàìmọ̀ kó náà mọ́dún lórí burúkú. Bọ́ bá bá lákòóbá rè o, àfàìmọ̀ kó mọ́ kó bá ọ. Ìdínú ọ gbọ́dọ̀ mọrú ẹni tó bá dà nǹkan pọ̀. Èèyàn lè dùn ún wò lójú, kò sẹ́ni tí ò dùn ún wò lójú, kò sẹ́ni tọ́lọ́run dá tí ò fáyìn. Gbogbo èèyàn ló lẹ́wà tiẹ̀. Àbódòdó wò lẹ́rí tí ò ní nǹkan tó wú tó máa fàyàn lójú mọ́ra. Bó ti wù kó dòdó òun orí, yóò ní nǹkan kan tí ó fi wùyàn. Ṣùgbọ́n irú òdòdó wo ni? Irú ilé wo ló ti jáde? Kì í ṣe gbogbo èèyàn ló ṣe é bá rìn, kì í ṣe gbogbo èèyàn ló ṣe é bá dà nǹkan pọ̀. Ataláyà rí wípé Jéhù ti pa ilé bàbá òun run. Jéhù ti lọ kọlu gbogbo ohun tó jọ mọ́ ìran ti Áhábù. Gbogbo ohun tó jọ mọ́kùnrin Áhábù ní Ísírẹ́lì ló pa. Ẹ sì má gbàgbé pé ìjọba ti pín méjì. Ara Nàìjíríà ní Tógó ti jáde. Ara Nàìjíríà ní wà tẹ́lẹ̀, wọ́n yọ kúrò ńbẹ̀ ni. Orílẹ̀-èdè míì ní Tógó ní ìsìn, àbí bẹ́ẹ̀ kọ́? Orílẹ̀-èdè míì ní wọ́n ń ṣèjọba láàyè ọ̀tọ̀ ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjọ wà lójú kan ni. Bọ́rọ̀ Ísírẹ́lì àti Júdà ti rí nù. Ní ìsìn, Júdà wá fẹ́ ọmọ Ísírẹ́lì tó dàbí pé kí ọmọ Tógó fẹ́ ọmọ Nàìjíríà. Ìwà tí máa ń bẹ nínú Nàìjíríà náà ni ó kó bá Tógó. Ètí sì ń bẹ nínú Tógó ní ó kó bá Nàìjíríà. Bó ti rí gẹ́lẹ́ nù. Ó rí i pé wọ́n ti palẹ̀ bàbá òun ní orílẹ̀-èdè wọn lọ́hùn. Bó bá wá rí bá náà, ibi náà ọmọ òun ti kú. Ojú ogun kan náà ló ti kú lọ́hùn. Ojú ogun Jéhù lọ́hùn ló ti kú. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹni bá wá yọ ìjọba níbí, òun lè jẹ́ ọjẹ́. Òun náà wá pa gbogbo ọmọ ọba. Irú ẹ̀mí wo ni? Ẹ̀mí tí ń fọwọ́ yàrá, ẹ̀mí ìkà, ẹ̀mí ìrunú. Gẹ́gẹ́ bí èèyàn a lè fẹ́ justify rẹ̀ pé ẹni tí wọ́n ṣe fún ni ọba díẹ̀ dà lógun nù, èmi náà fọ́ lẹ́yìn ní tí wọ́n ṣe fún lọ́ọ̀lù náà ṣe ń bì. Ṣùgbọ́n ohunkóhun tá a bá fẹ́ ṣe, ó yẹ a máa rántí pé Ọlọ́run kan bẹ ní òkè ọ̀run. Ohun àkọ́kọ́ nìyẹn, pé ó jẹ́ irú ọmọ Áhábù, ó sì jẹ́ alákòóbá fún Júdà. Ó pa gbogbo irú ọmọ ọba run. Jẹ́jẹ́ mọ̀ wípé ó burú jáì, kì í ṣe nǹkan tó sunwọ̀n. Kéèyàn torí pé òun fẹ́ wà nípò, kó sì máa tẹ àwọn kan lórí mọ́lẹ̀. Kò ní torí mo fẹ́ dé àyè tó ga. Ẹni tó bá yẹ ó débẹ̀, mo fẹ́ yanjú ẹ̀. Bó bá débẹ̀ gangan ní last bẹ̀, bó bá tiẹ̀ débẹ̀. Tó bá sì débẹ̀ kò ní gbádùn bẹ̀. Ohun tí ò ní jẹ́ kó gbádùn rẹ̀ ni ó máa ṣẹlẹ̀. Àwọn èèyàn máa ń gbàgbé wípé àwọn kọ́ làwọn múra àwọn wá bí. Ọlọ́run kan ló mú wa wá bí. A sì máa ń jọra wa lójú gan-an. A ti gbàgbé pé anytime la lè kú òun bí. Bá àwa kọ́ la nira wa. Táwọn tí ń pààyàn bá mọ̀ pé àwọn kọ́ làwọn nira àwọn, wọn ò ní máa pààyàn pàkúpà. Táwọn tí ń ṣèkà bá mọ̀ pé àwọn kọ́ làwọn nira àwọn, wọn ò ní máa wà wípé wọ́n máa ṣèkà lọ. Mọ̀ torí pé o fẹ́ dépò tẹ orí àwọn kan mọ́lẹ̀. Lóòótọ́ àwọn kan ó yàgò fún ọ kó o tó débi ọ̀hún lọ. Mo mọ̀ láìkí Dáfídì púpọ̀. Abájọ tọ́lọ́run fi fẹ́ràn rẹ̀. Wọ́n ti tòróró lé lórí pò ní ó jọba dípò Sọ́ọ̀lù. Ó sì dúró wípé tó Ọlọ́run tó ní màá jọba, tó bá mọ̀ pé ó fẹ́ kí n jọba, fúnra rẹ̀ yóò yanjú Sọ́ọ̀lù, kí ìsọwọ́ mi ní ó pa. Sọ́ọ̀lù sì ń dọdẹ ẹ̀mí rẹ̀. Ó fẹ́ pa Dáfídì. Tí ń kù síkún kó kù díẹ̀ báyìí kó mú Dáfídì. Ọlọ́run á sì tó kó Dáfídì yọ. Sọ́ọ̀lù sì kó sọ́wọ́ Dáfídì bí ẹ̀ẹ̀mejì mẹ́ta tó yẹ kó pa Sọ́ọ̀lù. Ìkan tiẹ̀ wà tó rí tí a sọ Sọ́ọ̀lù láti fi ṣe àmì ìdánilójú fún Sọ́ọ̀lù wípé n bá ti pa ọ́, ọkọ̀ tó fi sígbèrí rẹ̀ tó fi sùn ò ní o. Iṣẹ́ tí a sọ rẹ̀ ò ní o. Tí ò bá jẹ́ bó ṣe jẹ́ n bá pa ọ́, ṣùgbọ́n ká má rí pọ́wọ́ mi ló ti kú. Kí ló dé tó ń dọdẹ mí kiri? Ó wà bó bá jọ́ lọ ni ó yẹ kọ́ lọ́wọ́ gbẹ́bẹ̀, bá sì jẹ́ èèyàn ni mo fonítọ̀ náà lọ́lọ́run lọ́wọ́. Ó sọ̀rọ̀, ó ṣe títí, síbẹ̀síbẹ̀ kò pa Sọ́ọ̀lù. Ǹjẹ́ ẹnìkan dé tó lòun pa Sọ́ọ̀lù ní ìwọ lọ lẹ́nu láti sọ pé ó pa Sọ́ọ̀lù. Ẹ bá pa. Ẹnu ara rẹ̀ ló sọ pé òun pa Sọ́ọ̀lù. Odidi ọba ìlú ló pa.
ìyẹn ni wípé kò lọ́kàn àti tẹ ẹnikẹ́ni lórí mọ́lẹ̀ dókè, kò lọ́kàn àti ṣèkà kó tó dókè. Irú àwọn tó lè so lórí nù. Wọ́n tó bá lọ fẹ́ lágídí mo fẹ́ débẹ̀, ò lè gbádùn ìjọba ọ̀hún, ò lè gbádùn ẹ̀. Àwọn èèyàn sì ń ṣe bẹ́ẹ̀ o, wọ́n ń ṣe bẹ́ẹ̀. Torí pé a fẹ́ sí gómìnà, a yanjú àwọn tá a rò pé ó yẹ kí wọ́n sí gómìnà. Torí pé a fẹ́ dépò ààrẹ, a yanjú àwọn tá a rò pé a fẹ́ dépò ààrẹ. Torí pé a fẹ́ sí kánsẹ́lọ̀ tàbí a fẹ́ sí chairman tàbí a fẹ́ sí sẹ́nétọ̀, a mọ̀ yanjú àwọn tá a jọ ń dù ú. Kí là ń dùn nú ẹ̀? Ọdún 4 náà wọ́n sì lò pátápátá rẹ̀, wọ́n á lọ́dún 8. Ọdún tó kù lẹ́yìn ẹ̀ ńkọ́ wọ́n ti gbàgbé. Wọ́n mọ̀ rò pé tá a bá ti kówó, owó òun náà, owó ni o, owó lè súnmọ́ ń lò fún wọn. Owó ẹjọ́ ta níbẹ̀ nú ayé tí ìyá àgbẹ̀, ta níbẹ̀ nú ayé tí ìjẹun, tí ìṣù, tí ìtọ̀. Ìyẹn sọ wípé bákan náà gbogbo wa rí, bó ti wù kọ́ nípò tó, bó ti wù kí lẹ́tọ̀ ń gbé ó ti regede tó. Ètò burú jù ni pé gbóòlù ẹ bá kú, ẹsẹ̀ bàtà 6 náà wọ́n wọ̀n fún. Má sọ pé o fẹ́ tẹ àwọn èèyàn lórí mọ́lẹ̀ kó lè dépò. Ń tata láyà sí nìyí o. Ó tẹ àwọn èèyàn mọ́lẹ̀, ó tẹ̀jẹ̀ àwọn ọmọ ọba mọ́lẹ̀, ó pọ̀ pọ̀lọpọ̀ rú àwọn tó yẹ kí wọ́n jọba. Ibi tó lu afẹ́ kó dé wà débẹ̀ lórúkọ Jésù. Ohun tó lu afẹ́ kó jẹ́ wà jẹ́ lórúkọ Jésù. Àwọn arógòbògò jẹ́ wọn ní nípa lórí rẹ̀. Ìwọ náà wàá dákun, mọ́ gbẹ̀mí àtàláyà o, mọ́ gbẹ̀mí àtàláyà. Ẹ̀mí àtàláyà, ẹ̀mí ìkà ni, ẹ̀mí tí pọ̀nmọ́ bá dépò. Wọ́n ti dà ń lógo nù. Gbogbo tó bá gbà láàfún, mi ò ní gbọ́, mi ò ní gbà. Kí lọ ní gbọ́ tó ní gbà? Fílẹ̀ fọlọ́run, jẹ́ kó lọ́run ó bọ̀ ṣe. Ọ̀nà Ọlọ́run máa ń pẹ́. Ọlọ́run èyí tètè ti dájọ́. Ọlọ́run èyí tètè dá sí. Bí a bá gbàdúrà gbẹ̀ngbà mi, Ọlọ́run gan lè síbi ẹni pé ò tiẹ̀ gbọ́. Yes, ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n tó máa ṣe fún ọ, rere ló máa ṣe. Bóyá kò tiẹ̀ fẹ́ kó wà ń pọ̀, bóyá kò tiẹ̀ fẹ́ kó débi pò ń gangan. Bóyá bọ́ bá wà ní òpó ń gan, bóyá kò ní pé ọ. N tó bá pé ọ ni ó ṣe. Ìfẹ́ tiẹ̀ ni ó jẹ́ kó ṣẹ nínú ayé rẹ̀. Ó sì gbàdúrà pé bá a ṣe ń gba Ọlọ́run láàyè nínú ayé wa, ìfẹ́ rẹ̀ yóò ṣẹ nínú ayé olúkúlùkù wa. Àwọn kan wà wọn ò dé ipò ààrẹ, wọn ò sí ọba ìlú, ṣùgbọ́n ipò tí wọ́n wà ju ọba lọ. Ṣé báwọn kan ni ń darí ìjọ tá a rí lórílẹ̀‐èdè rí? Kí lẹ fẹ́ pe Oyèdépò? Ṣé kò ju president lọ? Kí lẹ fẹ́ pe bàbá Adébóyè? Ṣé kò tó wà kò ju president lọ? Àwọn ìrẹsì Ọlọ́run kéékèèké kan náà máa tó wà tó yẹ pé ipò tán náà wà láàyè wọn náà, ọba náà mọ̀ ní wọ́n láàyè wọn. Abẹ́ni tí máa ń command 100 èèyàn, tí ń command 200 èèyàn. Ẹ jọ ipò kí ló wà? Ipò ọba ni. Ọba nìwọ náà. Kò tí ìdìgbà tó bá dé Aso Rock kó tó ṣèjọba. Ọba ni ó ní ìdátọ́lọ́run dá ọba ló dá ọ. Ó ní ẹ jẹ́ ká dá èèyàn dé àwòrán wa kó lè jọba lórí ohun gbogbo tí a dá. So kò tí ìdìgbà tó bá dé ààyè irú ibi tí àwọn tí a ń dùn kó tó jọba. Kì í ṣe dandan fún ọ láti tẹ èèyàn mọ́lẹ̀, láti gbẹ̀mí ẹlẹ́mìí. Má panilẹ́kún jayé. Ẹ̀rí ọkàn gan ní jẹ́ ọgbádùn ayé tó rò pọ̀ fẹ́ jẹ. Lẹ́sìn máa rí wọn. Kí ni a máa ń pè ní gbádùn? Nígbà bá dépò tán, ọtí. Wọ́n máa fọtí pa ní ẹ̀rí ọkàn tí ń bẹ nínú wọn. Wọ́n máa gbóbìnrin láti fi pa ẹ̀rí ọkàn lẹ́nu mọ́. Ẹ̀rí ọkàn yìí sì dákẹ́. Bó bá dákẹ́ ìgbàkúgbà tó bá jókòó, nǹkan yẹn ó tún kọlù, yóò tún rántí pé mo sì panilẹ́kún débi ìdí o. Má panilẹ́kún jayé. Má gbébọn kó o tún ṣe rere. Gbégbé ayé àlàáfíà. Ìbá dára kí o jáde kúrò nínú ègún ìdílé àti ti ìran nípa jíjẹ́wọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ lónìí. Béèrè fún ẹ̀mí mímọ́ Olúwa dípò ẹ̀mí àtàláyà ọmọ Jésíbélì ọ̀tá Olúwa. Kọ ẹ̀mí ìkà àní ẹ̀mí Sátánì sílẹ̀. Àánú Olúwa ń dúró dè ọ́ tí o bá lè ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ kí o sì gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà rẹ lónìí. Yóò sì dára fún ọ. Ìwọ yóò sì lè dé ìjọba Ọlọ́run lẹ́yìn ìgbà tí ikú bá pa ojú rẹ dé. Àlàáfíà ni fún ọ.